I'm giving you 2 options. Option number 1, you will keep quiet. Second option, to the option number 2, you will go submit back you keep die yes. Where's my bag? Where's my bag? Mi te ṣe wá délé rubai. Àbí taji ni gbe te ṣe wá di ọkùnrin ayo. Fi ohun da ayo mi. Owó la mo fẹ́ ṣe oúnjẹ jìnnà. Like seriously, it's unfair. Who is Mario? Bayo. Alayo akinye now. O ma ti gbọ́dọ̀ sojú ball e be. Oh, be. Come on, dey there. Oh, you might play with me for like 10 times. Oh, you should. Back to back. So we back to the bed. I'm very surprised when you want to reborn. Rawo. Torí olùfọ́ Adébọ̀tá ṣe kíni? Ta ló. Ká nípa lọ káyọ̀ náà pẹ̀lú mátà ọjọ́ yẹn ni. Bó wà ṣe wá bọ́ọ̀sì wa mọ́lé nìyẹn. Èmi kí o lè fẹ́ máa dẹ́kun gbà. Ẹ̀rù kò bá mi o. Ẹni orí jo kò tí.